A kú dédé àsìkò yìí, a kú kó lè dá, yóò rọrùn fún gbogbo wa láṣẹ Lédùà. Àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa ìròyìn Feli-feli TV. Lónìí ti ṣe ọjọ́rú Wednesday, ọjọ́ 24 nínú oṣù keje ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ kẹtẹpẹ èyí tó ń bẹ nínú ìròyìn wa fún tòní, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn tá a bá padà dé, a ó máa tẹ̀sọ́wọ́ wájú. Ẹ kú kalẹ̀. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ló ti rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti fọwọ́ wẹ́nú o kí wọ́n fi yèdénú kí wọ́n sì jẹ ègbùrẹ́ àwọn olùgbẹ̀bẹ̀ lórí ìwọ́de ìfẹ̀hónúhàn lórí ìjọba tí ò dá tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń gbáradì rẹ̀ tí yóò wáyé o ní ọjọ́ 1 sí ọjọ́ 10 nínú oṣù kẹjọ ọdún èyí tí a wà nínú rẹ̀ yìí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ní lótìtọ́ àti lódodo lòun mọ ibi bàtà ti ń ta gbogbo àwọn ọmọlẹ̀ yìí lórí ọ̀wọ́n gógó oúnjẹ tí wọ́n fẹ́ ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn àti gbogbo nǹkan eléyìí tó ti gbọ́wọ́ lórí tí gbogbo nǹkan sì nira fún ènìyàn láti rà bí láti ṣe lórílẹ̀‐èdè yìí. Ní Ààrẹ Tinubu ní gbogbo ẹ̀ pátá lòun mọ̀. Ó ní kẹ̀sì wá wò ó ní kì í ṣe wípé bóyá ètò ìṣèjọba àwọn ó gbáradì láti fi ìyà jẹ àwọn mẹ̀kúnnù bí kò ṣe wípé tá a bá ń gbìyànjú láti tún nǹkan ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni yóò bàjẹ́ síwájú kí nǹkan ọ̀hún tó dẹwà. Ó ní ìdí rèé tó fi dàbí ẹni wípé nǹkan ó gbé owó lórí. Ó ní òun sì fi dá gbogbo àwọn ọmọlẹ̀ yìí lójú o wípé láìpẹ́ ọjọ́ ohun gbogbo ni yóò padà sí ìrọ̀rùn tí gbogbo nǹkan yóò sì wà ní ìtura fún gbogbo mùtúmùwà láti ṣe yàtọ̀ sí bí nǹkan ti le taitai lásìkò tá a wà yìí. Níbi tí Tinubu ti ń sọ ọ̀rọ̀ ọ̀hún láti ẹnu alákòóso fún ọ̀rọ̀ ìròyìn èyí tó fi ọ̀rọ̀ ọ̀hún léde lórúkọ Ààrẹ Tinubu lówùúrọ̀ kùtùkùtù òní ló sọ wípé Tinubu ní òun yóò wá wọ̀rọ̀ kan fi ṣàdá kí àwọn ọmọ Nàìjíríà ó ṣẹ́ ewé ilé ìwọ́de eléyìí tí wọ́n fẹ́ ṣe nínú oṣù kẹjọ ọdún èyí tí a wà nínú rẹ̀ yìí. Ẹ̀wẹ̀ ṣé Yorùbá bọ̀ wọ́n lóhun tó bá jọ ohun náà láàfin wéra wọn. Èpo ẹ̀pà lójú ọpo sí ẹ̀rírí sọ́nso ẹ̀nà síbàyí lójú asóró ogun o. Ẹni tó jẹ́ akọ̀wé àgbà sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà eyín sẹ́nẹ́tọ̀ George Akume àtòun tòun ti àwọn alákòóso gbogbo wọn pátá o ni wọ́n ti ṣe ìpàdé onípàjáwìrì kan lónìí lówùúrọ̀ kùtùkùtù ní ọjọ́rú Wednesday lójúnà láti lè mọ ọ̀nà tí wọ́n yóò gbà láti rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn ọmọ Nàìjíríà èyí tí wọ́n fẹ́ ṣe ìwọ́de bí nǹkan ti le tí gbogbo nǹkan sì nira láti ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́wọ́ báyìí. Ẹni tó jẹ́ akọ̀wé àgbà sí ìjọba àpapọ̀ ilẹ̀ yìí Akume tòun ti àwọn alákòóso ọ̀hún ni wọ́n pe ìpàdé onípàjáwìrì náà wípé ibi ọ̀rọ̀ gbédé dúró yìí ó ti di àgékù ejò eléyìí tó fẹ́ ṣetán láti ṣòro àti wípé wọn ò gbọdọ̀ finá sí orí òrùlé o. Ewu ń bẹ lóko ló ń gẹ́ sì rèé, ewu ti ká lára rẹ̀ ni. Wọ́n ní nínú ìpàdé náà eléyìí tí alákòóso fún ọ̀rọ̀ ìròyìn àti ìbárà ìlú sọ̀rọ̀ eyín Muhammed Idris èyí tó ní òun yóò fi ọ̀rọ̀ ọ̀hún yóò fi tó gbogbo àwọn ọmọ Nàìjíríà létí láìpẹ́ o lórí àbábọ̀ lórí ìpàdé náà èyí tó wáyé lónìí. Ó ní ṣùgbọ́n gbòógì ohun tó jẹyọ nínú ìpàdé náà eléyìí tí alákòóso fún ọ̀rọ̀ ìròyìn tó fi léde ni wípé àwọn bẹ àwọn ọmọ Nàìjíríà láti fọwọ́ wẹ́nú o kí wọ́n fi yèdénù kí wọ́n fagilé ìwọ́de ìfẹ̀hónúhàn eléyìí tí wọ́n fẹ́ ṣe yìí nítorí wípé ó ṣeé ṣe kí ìwọ́de náà kó má bí ọmọ tó sunwọ̀n lẹ́yìn ìwọ́de ọ̀hún. Ṣé Yorùbá ló bọ̀ tí wọ́n pa nínú òwe wípé báyìí ní ṣe nǹkan mi kò yí padà? Àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ni wọ́n ti ní lórí ìwọ́de ìfẹ̀hónúhàn lórí bí nǹkan ti dàrú tí gbogbo rẹ̀ doríkodò lórílẹ̀‐èdè Nàìjíríà báyìí tí wọ́n fẹ́ ṣe nínú oṣù kẹjọ wọ́n ní kò yí padà. Ó ti wà bí a ti kọ̀wé rẹ̀ àwọn yóò sì ṣe ìwọ́de ọ̀hún gẹ́gẹ́ bí ìròyìn kan eléyìí tó tẹ àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ Nigeria Labour Congress lọ́wọ́ NLC wípé ìjọba ó ti pè wọ́n láti bá wọn sọ̀rọ̀ wọ́n sì ti fagilé ìwọ́de ọ̀hún
ní báyìí ẹni tó jẹ́ ààrẹ àjọ NLC comrade Joe Ajaero nínú ọ̀rọ̀ kan èyí tó fi léde tó ń ti àwọn tí wọ́n jọ jẹ́ ìgbìmọ̀ nínú ẹgbẹ́ ọ̀hún sọ di mímọ̀ fún àwọn akọ̀ròyìn lówùúrọ̀ kùtùkùtù ní ọjọ́rú Wednesday wípé ìwọ́de náà ó sì wà bí a ti kọ̀wé rẹ̀ nítorí wípé ọ̀rọ̀ ilẹ̀ yìí ó ti kọjá nǹkan tí wọ́n lè gbà mọ́ra mọ́ ó bọ̀ àwọn làásì dẹ́ẹ̀dẹ́ o wọ́n ní ó ń bọ̀ ọjọ́ ti pẹ́ nì tí wọ́n ti ń ṣe ìkìlọ̀ fún àwọn tí ń darí orílẹ̀-èdè Nàìjíríà látorí ìjọba àpapọ̀ tó fi dérí ìjọba ìbílẹ̀ wípé àwọn ọmọ Nàìjíríà òun ni wọ́n kérora bí nǹkan ti rí ṣùgbọ́n tí wọ́n kọ tí ikún ọ̀gbọ́n sí gbogbo ìpè èyí tí àwọn ọmọ Nàìjíríà ń pè ó àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ NLC wa ní báyìí o ìdúró ò sí ìbẹ̀rẹ̀ ò sí o fẹ́ni yóò gbódòmì wọ́n ló ti di dandan báyìí kí wọ́n ṣe ìwọ́de náà láti fi sọ èròǹgbà ọkàn wọn ohun tó ń dùn wọ́n lọ́kàn fún ìjọba kí ìjọba lẹ̀ yìí sì lè wá nǹkan ṣe sí i lápapọ̀ nítorí wípé iyán ti di àtúgún ọbẹ̀ sì ti di àtúnṣe lórí ọ̀rọ̀ Nàìjíríà báyìí wọ́n ní ohun gbogbo láti yí padà ní bí bẹ́ẹ̀ kọ́ orin a ò ní gbà ò ní gbà ni àwọn yóò máa kọ sí ìjọba létí títí di ìgbà tí wọn yóò fi ṣe ohun tí ará ìlú fẹ́ o fún gbogbo mùtúmùwà gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ ààrẹ NLC ti sọ̀rọ̀ náà ó ní kì í ṣe àsìkò yìí ni nǹkan ti ń wọ̀ kì í sì ṣe àsìkò yìí ni wọ́n ti ń fọn tètè tí wọ́n ti ń pariwo tantan fún ìjọba ṣùgbọ́n tí wọ́n gẹ̀gù etí wípé ajá nígbò ó wá ní báyìí bí èèrà bá fi ní pegi àwọn irú èèrà bẹ́ẹ̀ sọnù ni ń lọ̀rọ̀ ará ìlú àti ìjọba pé àwọn yóò ṣe ìwọ́de látọjọ́ kìíní sí ọjọ́ 10 nínú oṣù kẹjọ ọdún èyí tí a wà nù rẹ̀ yìí láti fi béèrè ohun tí ará ìlú fẹ́ lọ́wọ́ ìjọba kí ìjọba kó sì ṣe fún wọn gẹ́gẹ́ bí ẹgbẹ́ NLC bí wọ́n ti sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀. ẹ̀yin ará ẹ jẹ́ ká lọ rèé polówó ọjà náà oògùn aṣaralóore tí wọ́n fi ewé egbò lẹ̀ wa tí wọ́n fi pòjọ S2 herbal mixture tá a bá lọ padà dé a ó máa tẹ̀ sí iwájú nínú ìròyìn wa ẹ kú ìkàlẹ̀. látijọ́ aláyé ti dáyé lọ́kọ tí ń solówó orí aya tájọṣepọ̀ wọn sì jẹ́ gbádùn òun fa ìfẹ́. tẹ́rẹ̀ ìgbádùn lọ́kọláya bá ti ń bọ́ ságídé kásáyàn òfàǹfẹ́ láàrin wọn dò ní yọ̀bẹ̀kẹ́ tọkọ ò lè gòkè lọ́wọ́ déré tọkọ wa ń ṣe súkẹ́súkẹ́ lórí aya orísun ló yẹ ká padà sí ká tọ́jú ara wa pẹ̀lú S2 herbal bitters fátẹ̀kan lẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n ká kó lẹ́gbẹ́ àwọn tí ń bẹ̀bẹ̀ fàyà lórí ibùsùn S2 herbal bitters 100% herbal tí ò lọ́tì kankan nínú pẹ̀lú oúnjẹ NAFDAC S2 herbal bitters ilé-iṣẹ́ S2 ultimate holistic spiritual herbal remedy international limited ló ṣe 002 Park Street First Avance Junction Ọ̀lẹ́yọ̀ Ìbàdàn Ọ̀yọ́ State ó wà lọ́pọ̀ yanturu ní 1825 Olúyọ̀lé shopping complex New Garage Ìbàdàn ẹ ti lè ríra ní Lasorat Royal Plaza Asunlẹ̀ Junction off Akala Express Ìbàdàn Ọ̀yọ́ State fún ìkúnrẹ́rẹ́ àlàyé síwájú sí tàbí tẹ́yìn gan bá fẹ́ jẹ́ alágbàtà fún wa ẹ pè tàbí ká WhatsApp wa lórí +234 704 079 0153 tàbí kẹ́kọ̀ọ́ sí +234 806 400 0204. bákan náà ni ẹ lè kàn sí abroad line wa lórí +353 894 982 845. ẹ mọ́ gbàgbé wípé ìlera lóògùn ọrọ̀ tó fi já sí wípé ẹ ti lè kàn sí iléeṣẹ́ S2 herbal mixture fún ìtọ́jú àwọn àìsàn míì lóníran bíi ìfúnpá gíga diabetes low sperm count ìdákọ́lẹ̀ arthritis bone fat blood cleansing rheumatism infertility àti èyíkéyìí àìsàn tó bá ń bá yín fúnra nínú ara. S2 herbal bitters ó dára fún ìgbádùn ọkùnrin àtobìnrin. ẹ káàbọ̀ padà a lérò yìí pé ẹ ti gbọ́ ìpolówó ọjà ọ̀hún ó dáa fọ́kùnrin ó sì dáa fóbìnrin ẹ̀yin náà lọ sí àwọn ilé ìtajà ìgbàlódé pẹ̀lú àwọn àdírẹ́sì tẹ́ ẹ gbọ́ láti lọ rè mú tiyín bẹ̀. ìròyìn tẹ̀síwájú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ìmà ni wọ́n ti sọ wípé àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí báyìí bákan náà wọ́n ti bẹ̀rẹ̀ sí ní wá àwọn kọ̀lọ̀ sí elétí ikún àwọn adigunjalè kan èyí tí wọ́n fi tìpátìkúùkù tún ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn ọmọ ilé ẹ̀kọ́ gíga fáfitì Táyé Ṣọ́láàrin èyí tó ń bẹ ní Ìjagun Ìjẹ̀bú Òde ní ìpínlẹ̀ Ògùn. àwọn iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn látẹnu alukoro wọn SP Ọmọlọ́lá Òdútọ́lá èyí tó fi ọ̀rọ̀ ọ̀hún léde lówùúrọ̀ ní sọ di mímọ̀ wípé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ló ti ń wá àwọn oníṣẹ́ ibi ọ̀hún ó ní ṣùgbọ́n ẹgbẹ̀rún sàmẹ́lì ni kò lè sá mọ́ Ọlọ́run lọ́wọ́ gbogbo òṣèkà
òṣèbí tó ṣèkàtàn tó tẹsẹ̀ mọ́rìn. Wọ́n ní bí ọba ayé ti ń sọ náà ni ọba ọ̀run yóò mú kó ọba ayé lọ́wọ́ o. Wọ́n ní àwọn fi dá àwọn ará ìlú lójú wípé láìpẹ́ láì jìnnà àwọn yóò mú àwọn oníṣẹ́ ibi náà. Gẹ́gẹ́ bí Ọmọlọ́lá ti sọ̀rọ̀ ọ̀hún, ó ní ọjọ́ ajé Monday ọ̀sẹ̀ yìí tí a wà nù rẹ̀ yìí ní nǹkan bíi aago 12:00 òru tí àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún wà nínú yàrá ilé ẹ̀kọ́ wọn tí wọ́n sùn lọ́wọ́ òru. Ìmà ni àwọn adigunjalè ọ̀hún gbẹ́ wọnú ilé ìgbé àwọn akẹ́kọ̀ọ́ náà tá a mọ̀ sí student hostel ní nǹkan bíi aago 12:00 òru lélẹ́yìí tí wọ́n gba ojú wíńdò tí wọ́n gé àwàyá èyí tó ń bẹ lójú wíńdò náà tí wọ́n gbabẹ̀ wọlé. Wọ́n ní àwọn méjì tó jẹ́ akẹ́kọ̀ọ́ obìnrin tí wọ́n wà ní ìpele ìbẹ̀rẹ̀ tá a mọ̀ sí 100 level, àwọn méjì nínú wọn ni wọ́n gba dúkìá wọn tí wọ́n sì ní àjọṣepọ̀ onítìpátìkúùkù pẹ̀lú wọn kó tó di wípé àwọn oníṣẹ́ ibi ọ̀hún na pápá bora. Ṣùgbọ́n o iléeṣẹ́ ọlọ́pàá ni àwọn tí ń ṣe ìwádìí wọ́n sì ti bẹ̀rẹ̀ sí ní fimúfilẹ̀ láti lè rí pé wọ́n mú àwọn amòòkùnṣìkà ọ̀hún kí wọ́n fà wọ́n wá síwájú ilé ẹjọ́. Lákòótán nínú ìròyìn wa fún tòní, lórí ìwọ́de eléyìí tí àwọn ọmọ Nàìjíríà ń gbáradì rẹ̀ báyìí, gbajúgbajà kan nínú àwọn amúlùúdùn òǹkọrin tó tún jẹ́ àgbà ọ̀jẹ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà, Charles Chukwuemeka Oputa tí gbogbo èèyàn mọ̀ sí Charlie Boy, òun mà ń ló ti ní òun rọ gbogbo àwọn ọ̀dọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti gbogbo ọmọlẹ̀ yìí láti má ṣe gbọ́ ohùn àti ọ̀rọ̀ tí àwọn onírọ́ òpùrọ́ jayé àwọn tí wọ́n ń bẹ ní ètò ìṣèjọba alẹ̀ yìí tí wọ́n ń pa fún wọn wípé ọ̀pọ̀lọpọ̀ ìròyìn àti ẹ̀bẹ̀ ni àwọn ìjọba ti ń bẹ àwọn ọmọlẹ̀ yìí láti má ṣe ìwọ́de ọ̀hún tó sì jẹ́ pé irọ́ gbu ní gbogbo ìlérí irọ́ èyí tí wọ́n ń pa o. Òpútà eyín Charlie Boy ni òun wá rọ àwọn ọmọlẹ̀ yìí wípé kí wọ́n má ṣe dẹ̀yìn, kí wọ́n má ṣe padà lórí ìpinnu wọn láti ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn alálàáfíà èyí tí wọ́n fẹ́ ṣe náà. Ó ní òun sì jẹ́ ọ̀kan nínú àwọn tí wọn yóò léwájú ìwọ́de náà. Ó ní irọ́ gbu làwọn ìjọba ń pa nítorí wípé ìfẹ́ ara tiwọn nìkan ni wọ́n ní orin bámúbámú ni mo yóò mi ò mọ̀ bí ebi ń pọmọ ẹnìkan kan èyí ni wọ́n ń kọ sí gbogbo àwọn mùtúmùwà lójú tí wọ́n sì ń fi ọwọ́ láre àwọn ọmọ Nàìjíríà lójú o. Ó ní ní báyìí, ó ní ìwọ́de náà òun rọ àwọn ọmọlẹ̀ yìí kí wọ́n ṣe ní ìrọwọ́rọsẹ̀ láì mú wàhálà òun làásìgbò kan dání, kí wọ́n sì rí dájú wípé wọ́n béèrè ohun tí wọ́n fẹ́ lọ́wọ́ ìjọba gẹ́gẹ́ bí Charlie Boy bó ti rọ àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà nínú àtẹ̀jáde kan èyí tó fi sórí ìkànnì X rẹ̀ tá a mọ̀ sí Twitter tẹ́lẹ̀ rí, níbi tóun náà ti sọ wípé àjọ darapọ̀ fún ìwọ́de ọ̀hún nítorí wípé ìyà ìnira ó pọ̀ jù ní orílẹ̀-èdè Nàìjíríà báyìí. Tó ẹ̀yin ará, ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti iléeṣẹ́ wa ìròyìn Feli-feli TV. Títí di ojúmọ́ ọ̀la tẹ́tùmọ̀ aláǹfààní láti gbọ́tun rìn míì, mo gbà á ládùúrà wípé ìbànújẹ́ ò ní kàn wá. Ire lójú owó rí o, ire lójú wa yóò máa rí, yóò sì tó wa lọ́wọ́, yóò sì jẹ́ àjẹkalẹ̀ fún gbogbo wa o. Àmì Fúnmi Adénúgà lẹni tó móròyàn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.